Sàtàrù wà tẹ́lẹ̀ ìgbẹ́ gbẹdẹmukẹ́. Yá Sàtàrù wà ló gbà ìgbẹ́ o gbẹdẹmukẹ́. Àyíká odò kì í máa ń odò gbẹdẹmukẹ́. Alọ́ka ọlọ kì í máa ń gbọ́ lọ gbẹdẹmukẹ́. Dámì kí payá ẹlẹ́kọ̀ọ́ gbẹdẹmukẹ́. Yá Sàtàrù wà ló gbà ìgbẹ́ gbẹdẹmukẹ́. Bí bá ní àyíká odò kì í gbódò gbẹdẹmukẹ́. Kì í ṣọ̀fọ̀ gbogbo aláṣà ńlọdọ gbẹdẹmukẹ́. Àlọ́ká ọlọ kì í máa ń gbọ́ lọ gbẹdẹmukẹ́. Dámì ìpayà ẹlẹ́kọ̀ọ́ gbẹdẹmukẹ́. Adémọ́yé wà tẹ́lẹ̀ ìgbẹ́ gbẹdẹmukẹ́. يا من عليه مدى الأيام معتمدي إليك وجهت وجهي لا إلى أحد يا مالك الملك يا معطي الجزيل لمن يرجو الندى بلا من ولا نكد ما لي سواك وما لي غير بابك يا مولاي فامه بعفو ما جنت يدي ونعمه ومطر علينا رحمة فلنا أوائد منك بالإحسان والمدد وانظر إلينا فكم أوليتنا نعما وأنت مر على بال ولا خلد يا من يجيب الدعاء عند مسألتي وأنا عليه وأن أخطأت معتمدي ثم الصلاة على المختار من مدر ما ناهت الورق في حسن مدى الأبد أفاق يا ستار ولي أقبى يا ستار oníwàásí àgbà tó kárí àgbáyé. Fàgbáyà Sàtàr wòlíì àgbáyà Sàtàr oníwàásí àgbà tó kárí àgbáyé. alákìkún máa pa yá Sàtàr kàrún máa ṣe yá Sàtàr ẹni bá ògùn òyìn àfihàn lẹ́sàáyé wallahi ma nugila wallahi ma nugila isamadatu sali Allah la ilaha illallah la ilaha illallah La ilaha لقد جاءكم إيلاف يا همة الشيخ الحاج إبراهيم بن عبد الله ياسر كولا يا صلي الله تعالى عنه اقدري لنا بأس المقدار آمين رضي الله تعالى عن الكتب المكتوم ما شاء الله الشيخ أحمد بن محمد التجاني أبي العباس رضي الله تعالى عنه ورضي الله تعالى عن الجوز البرايا جوز الدنيا والآخرة يس رضي الله عنه صاحب الفائدة التجاني الشيخ الحاج إبراهيم بن عبد الله ياسر يا رضي الله تعالى عنه ورضي الله تعالى عن صاحب الولاية الكبرى ما شاء الله صاحب الإدراك آدم العلم والمعرفة تغمده الله بالرحمة الشيخ الذي أدبه ربه فأحسن تأديب ما شاء الله الحاج آدم عبد الله اليالوري رضي الله تعالى عنه ورحمه الله تعالى ذلك العارف الصمداني جل جل بين الأنام مولانا فضيلة الشيخ
Muhammadu Salihuddin Adio Ọlọ́run ṣe yìí. radiyallahu ta'ala anhu. mo kí ọba tó ṣe ayé bàbá wa àwáyé wa ṣe rere báyìí. radiyallahu ta'ala anhu. gbogbo ẹni ó bá mọ̀ pé irú ọjà tọ́lọ́ ń dá fún bàbá yìí wọn kó bá mi pé Allahu Akbar dáadáa. Allahu akbar. mo mọ bàbá Sheikh Jamiu àmì ọlọ́run. adamallahu hayatahu. gbogbo ẹni ó bá fẹ́ látúbọ̀ tán kó bá mi pé adamallahu hayatahu fún bàbá. adamallahu hayatahu. mo mọ bàbá wáyé wá ṣe rere díẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí bàbá mi ọlọ́run mọ́ràn mi níṣẹ́ lánàá habisahullah. lágége níbi ààfin ọba wọn o nígbà tí mo parí wáàsí tí mo wá lọ sùn ní hòtẹ́ẹ̀lì tí wọ́n gbà fún wa mo ti sùn díẹ̀ báyìí wàláhi tàláhi súnmọ́ bíláhi làzim bàbá gba wáyé wá ṣe wọ́n wá yọ sí mi báyìí. Allahu akbar. wọ́n wá jí mi lórí bẹ́ẹ̀dì pé nígbà wo ni mo fẹ́ lọ yọjú sáwọn ọmọ ńlẹ́. Allahu akbar. nígbà wo ni mo fẹ́ lọ yọjú sáwọn ọmọ àwọn wọ́n á wojú aago wọ́n á jí aago kan àbọ̀ wọ́n á kí fóònù mọ́lẹ̀ bàbá Abdulwasi bàbá Wasiri ẹ̀ múra kò sì sínú àṣà kí n pe àwọn afá tí wọ́n bá ti rẹ̀ wọ́n lẹ́yìn ẹ̀ múra yẹn ó dẹ̀yìn wákàtí kan kan tó múra tán wọ́n fi ṣe ká ó máa ń rẹ̀ wọ́n ni. afáwa Sheikh Saheed wàláhì wọ́n lo ìṣẹ́jú mẹ́wàá tí gbogbo àwọn mẹ́sẹ̀ẹ̀sán tí a fi múra tán. èmi wá jókòó pé kí wọ́n ti fi múra mi tí ìwọṣọ mo wá ń wo pé mi ì sábà lálà ó máa ń jìnnà wọ́n á ní lágbájá kú wọ́n rí èmi èyí tètè rí yàn bóyá èmi mi ò súnmọ́ ibi tí wọ́n wà ní abáláwọ́sá bó ló wí ná. bóyá èmi yóò tètè súnmọ́ ibi tí wọ́n wà ní. wọ́n àlàyé ń dà mí láàmú pé ẹ̀yin sábà lára. sígbà ni mo fẹ́ lọ yọjú sí àwọn ọmọ ńlé tí n bá débẹ̀ kí n ṣàdúrà fún wọn kí n sì bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n má fira wọn lẹ̀ o. Allah lójú oorun. ní tí bàbá ń sọ fún mi. mo ti wá débi báyìí wá àṣìṣe mọ̀ ń gbọ́ lẹ́nu bàbá wa mi ọlọ́run ó wá tó dá mi padà síbi àlá tí mò ń bá bọ̀. alhamdulillah. kí n tó tẹ̀lé ọ̀rọ̀ tí bàbá mi ọlọ́run sọ. hafizahullah. màá kí àwọn àgbàlagbà níkàlẹ̀. masha Allah. àwọn alẹ́kọ̀ọ́ wọn ní aṣojú ẹni kò táṣẹ̀yìn ẹni. aṣẹ̀yìn ẹni wọ́n ní ìyẹn wọ́n pọ̀ láyé mọ́. masha Allah. gbogbo àwọn èèyàn téèyàn máa ń rí níjọ́ tẹ́ni tọ́lọ̀ ń bá ní kó jẹ́ rọ́bọ̀ azal bait kó wà níbẹ̀ gbogbo wọn kọ́ lẹ́ẹ̀ máa rí níjọ́ tí ẹni yorùbá sí ń bẹ̀ mọ́ o. yorùbá wáyé wa ẹni tó jẹ́ kí wọ́n pa ó kọ̀dà pé káwọn kan máa jẹ́ sàhábì káwọn kan máa jẹ́ tábìín rísì nánu ẹni tó ṣojú ẹni tó wà pẹ̀lú èèyàn níjọ́ tá à ń ṣiṣẹ́ ṣùgbọ́n wọn ní kí àwọn ẹni yẹn àwa tí wọ́n bá ṣiṣẹ́ ni wọ́n máa kí àwọn ni wọ́n ń pè ní sàábì. ridwanullahi alayhim. àwọn tí wọ́n yọsẹ̀ tí wọ́n wá máwùn àwọn tẹ́ẹ̀tù máa rí tí kìí ṣe àwọn lẹ́rìn rí lánàá tí gbàgbé wá àwọn ni wọ́n ń pè ní tábìín. so ẹni tí ń sìn jẹ́ tábìín yóò máa tẹ̀lé ẹni tó ti ní odindi percentage ni. gbogbo àwọn tí wọ́n wá lánàá tí wọ́n tún wá lónìí òun ẹ̀jẹ̀ á máa kí wọn kú iṣẹ́. Allahu akbar. gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ dúró ti bàbá wa lánàá ó ṣòro ó ṣe Muhammadu Saheed hafizahullah. kò rọrùn rárá kí ẹ máa jókòó ti ẹgbẹ́ èèyàn ká má wàá rí ẹgbẹ́ yẹn mọ́ ká wá sọ ọmọ ẹ̀ di ẹgbẹ́ wa iṣẹ́ yẹn ò lè dọ́gba àwa tá a máa fẹ́ bá yín mu díẹ̀ ní bàbá alifa hafizahullah. àwa tá a jábúrò lẹ́yìn yín àwa tá a jọjọ́ mọ bàbá àwa tá a jọjọ́ mọ màmá àwa la máa fẹ́ àwọn tí wọ́n fẹ́ sọ yín di ẹgbẹ́ wọn wọ́n fẹ́ mánéjì wa ni gbogbo nkíhun tí a bá wá ń rí lákàtàrú àwọn báwọn a kì í wò ìta bá rí lọ́dọ̀ àwọn tá a jù lọ lókùtà máa wò. sífúnṣà sànà kámújáde ṣàkàṣọ kọ́dí sàmà
èèyàn lè máa pọ́nyàn létí ò bá ti tóbi ṣùgbọ́n tí èèyàn bá tóbi tán tó bá tún pọ́nyàn léjọ́ yẹn ní kẹ́kì. sifuza fana. ẹ wá rí ẹ bàbá mi ọlọ́run yìí ẹlòmíì ò mọ̀ pé ayé wọn tóbi ẹlòmíì ò mọ̀ ọ̀tọ̀ ní tẹ́lòmíì ń rí wọ́n ti ṣàlàyé ara wọn fún wa níbí báyìí wọ́n ní kó wọ balùwẹ̀ kó lọ bọ́ṣọ́lẹ̀ kó wá wà ní òrè yá náà ó rí pé kò sí nǹkan kan lára ẹ tó jọ ọlọ́run lọ ọlọ́run tó ń dúnnú ayé wọn ni wọ́n ń sọ fáyé. kam jadda shakhasun qad sama. má wo bọ́dì mọ́ kí ló ń wo bọ́dì mọ́ kí ló ń wo bọ́dì fún. dum tayyiban. ọba tí ò ro bí wọ́n ṣe balance tó ó gbé nǹkan fún ẹ. zid fi tuqa da zaliman. àwọn ìmọ̀ mọ̀fà lọ ṣe wá sí fẹ́ nìkan ní gàngán wọ́n jẹ́ ní tí wọ́n fi kẹ̀kẹ́ tì báyìí àwọn ò mọ̀ wọ́n kàn ní wọ́n pè ọgbẹ́ nìkan fẹ́ sílé wọ́n làwọn fẹ́ gbà yí báyìí ó fún wọn ó tún fi 50,000 lé gbà tí wọ́n dọ̀hún àwọn kan kọjá láyé wọn ta lẹ́ni ó pè wá ní abá tí wọ́n dọ̀ ní ẹni tó gbà náà ni bó ló wí náà. dum tayyiban. ṣe bí ọlọ́run rí ẹlẹ́sẹ̀ méjì ńlẹ̀ ńbẹ̀ yẹn tí ò fún ní tó fi lè pè wọ́n. zid fi tuqa da zaliman. asọ́lìmọ́. da zaliman. dum tayyiban. zid fi tuqa da zaliman. ọlọ́run bá ti ní mo yàn ẹ dúró ti làwọn ṣíríbù lè yẹ omi wàlà kún ṣíríbù yẹ omi màá. sifuza fana. gbogbo yín bàbá wa àgbà tí ẹlẹ́tọ̀ọ́ kíkí la kí. sifuza fana. bámi àgbà wáyé wá ṣe rere wọ́n ní bá wọn dúpẹ́ lọ́wọ́. kam jadda shakhasun qad sama. káwá wọ àìtẹ́bù yìí ká má rí àwọn tí wọ́n lọ́jọ́ orí yín níbẹ̀ yẹn ìbá da kó má da tán. dum tayyiban. kó kàn já wa ọ̀dọ́ làkànjò kójọ́ ń bẹ̀ yẹn kí a má rí irú yín ní kàlẹ́ ń bẹ̀ kó da tán náà nù. dum tayyiban. zid fi tuqa da zaliman. ẹni tẹ́ ń wò yẹn wọ́n ní wọ́n ọkùnrin kan òun ló burẹ́wà jù láàrin ìlú obìnrin kan ọba ló bí òun ló sì rẹwà jù láàrin ìlú wọ́n á fẹ́ fi obìnrin yẹn lọ́kọ kábíyèsí ló máa béèrè béèrè mẹ́wàá ẹni tó bá ti gbà á ló máa fún lọ́kọ gbogbo àwọn kí ló bó ló wí. sifuza fana. gbogbo àwọn tí wọ́n fáyìn wọn mọ̀ béèrè òun àwọn tí wọ́n lọ́lá wọn mọ̀ àwọn tí wọ́n lówó wọn mọ̀ àwọn táwọn yẹn mọ̀ wọn mọ̀ ọkùnrin tó burẹ́wà jù ń lọ wá mọ̀. kam jadda shakhasun qad sama. inú kábíyèsí náà ó dùn pé ó ṣe lè jẹ́lé ìlú mọ̀ kádàrá ni mò ń sọ ń pa òun ìyàwó tó bí ọmọ tí wọ́n fẹ́ fi lọ́kọ inú rẹ̀ ò dùn pé káwọn pé àná wa dà kí wọ́n kó ń ló jáde. dum tayyiban. zid fi tuqa da zaliman. àwòkọ́ ọlọ́run fi àlùbáríkà sínú iṣẹ́ tó ń ṣe o. dum tayyiban. bí mo ti bá ẹjọ́ tí mo wá ṣe wá sí fún ẹ̀kọ́ ni mo tún bá ẹ lé ní. zid fi tuqa da zaliman. kódà ìgbà tó ń sọ̀rọ̀ níbí báyìí ni tọ́bíkì tí màá fi sọ̀rọ̀ wá. jókòó padà. dum tayyiban. zid fi tuqa da zaliman. olówí o ti ṣe ń jẹ ohun yẹn. dum tayyiban. zid fi tuqa da zaliman. ó wá inú rẹ̀ ò dùn pé ta ni wọ́n fẹ́ fọmọ òun fún un. olórí náà dùn. ó ṣàgbà fọlọ́hún wọ́n ṣe ìyàwó gbogbo ẹ lọ wọ́n pe bàbá mi ọlọ́run wọ́n ṣe wá síbẹ̀ wọ́n pe àwa náà wọ́n ní ká ṣe útúbà igi so gbogbo kálukú lọ ajẹun kálukú lọlé ìgbà tó wá di òru tí ìyàwó sùn tọkọ sùn ìyàwó àtàjẹ wọn ń wò lẹ́gbẹ̀ẹ́ pé èmi àti. sifuza fana. abalawusa akramakumullah. wọn ń wúra ẹ. èmi tí mo rẹwà jù àtẹni tó bu rẹwà jù láàrin ìlú. ó yẹ ṣe wá rí pé òun ò fi tiẹ̀. ó ṣe ìwádìí pé wọn ò fi tiẹ̀. ohun tí ọkọ yẹn sọ ni mo fẹ́ fi bẹ àwọn bàbá mi tẹ́wọ́n ń jòkó tì wá. sifuza fana. ẹni kí lọ ọkọ yẹn sọ ó ní n tó gbà fún láàárọ̀ nígbà tí wọ́n ń so wá papọ̀ tó rí òun náà ni kó máa wò lóru ní tí òun ẹ sọ pé mi ò ṣe láàárọ̀ má jẹ́ ó dòru kó ló ṣe mọ́. dum tayyiban. zid. gbọ́gbọ́gbọ́ ó ṣáàrí láàárọ̀ clear dáadáa pé mi ò fáyín ó ṣe lè wá jóòrù ló ṣe wá mọ̀ pé mi ò dáa. dum tayyiban. zid fi tuqa da zaliman. ó gbà tó òórùn tán tó rí gbogbo ẹ̀ bó ṣe rí harahara. tó wá dòru tó wá ní. ó dẹ̀ ti gbà fọ́ lọ́run láàárọ̀ ó ṣe wá dòru tó wà sọ pé ó mánéjì wa mọ́
ẹ ká kún la. ntọ́ mú ọgbẹ́ kámú láàárọ̀. bẹ́ẹ̀ ti manage wa dalẹ̀ yìí náà ni kẹ́ manage wa dàárọ̀. dùmtà yìí bá. ẹ bá ń sọ pé mo wá kí baba àlefa kúṣẹ́. ahlan bikum. sórí o tí ì lè mọ iye iṣẹ́ táwọn èèyàn bá ń ṣe tó o bá ti bọ́ sínú sáfù iṣẹ́ yẹn. ó tí ì lè mọ iye iṣẹ́ táwọn èèyàn bá ń ṣe tó o bá ti bọ́ sí sáfù yẹn. ó lè mọ iye. bàbá mi ọlọ́run gbogbo àwọn tí wọ́n mọ kéwú wọ́n máa ń fojú bákan wọ ẹni tí wọ́n máa ń ṣe wáàsí. àwọn tí wọ́n mọ kéwú. ṣùgbọ́n tọ́lọ́mù bá fẹ́ kàn án lábùkù pátápátá wọ́n fún wọn ní máìkì kí wọ́n sọ̀rọ̀ wọ́n rí i pé kálámù yàtọ̀ sí pé ahọ́n. láwọn tí wọ́n mọ kéwú. wọ́n rí i pé yàtọ̀ mẹ́mẹ́. ibi tọ́lọ́mù sì ti kí kálámù kò tóbi tọ́lọ́mù ti kí ahọ́n. jọ́jọ́ fẹ́ kí anabi afusọ́hù lisana ni wọ́n wí. ahanaki. òun náà sì máa fi ṣe fáàrí afusọ́hù alikilahi la fakara. so kí àwọn tí wọ́n mọ kí wọ́n máa wùwà pé kí ni wọ́n ń wí kí ni wọ́n ń kí lára wọn táyà bá fẹ́ kí aláhán tọ́lọ́hún kí àwọn àkúrà èmi ò tún kí ẹ yóò tún orí ọba yìí ní ó fi bọ̀ ẹ́ lọ́wọ́ òòjọ́ lójú nù o bolówí náà. òòjọ́ lójú nù o. àwa ṣe báyìí wọn wá ní kí iṣẹ́ tí baba àlefa ń ṣe yìí ẹ dákun ibi tí mo ti sọ̀kalẹ̀ ọ̀rọ̀ lọ́dún tó lọ ni màá ti mú. kò yí sí o wọ́n ti múṣẹ́ baba gbà tí wọ́n close fáìlì iṣẹ́ wọn baba àlefa ní ayé tiẹ̀ tó fẹ́ gbé lọ́tọ̀ wọ́n wá drop gbogbo kárí ayé tiwọn wọ́n dẹ̀ ń lọ kọ́ sí ọ́fíìsì ọlọ́fíìsì. kí ni wọ́n fẹ́ nìyẹn tẹ̀ ń wò bí irú àwọn tí wọ́n ń sọ kátàkátà lẹ́lòmínà tí ó máa ní baba mudilu markaz wọ́n jọ bí àwọn ni no ọmọ àfa wa sọ̀rọ̀ dáadáa sọ̀rọ̀ sókè kí n gbọ́n tó ń wí o sọ̀rọ̀ dáadáa o sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ àfa wa tí o bá ti dá àfa wa mudiru mọ̀ tí o bá ti dá àfa wa mudiru mọ̀. ana Abdulateef Sattar mi ní tẹ̀kí. Mọ̀lánà Sattar ní tẹ̀kí tó o bá ti dá mudiru mọ̀. ní baba o bá jọ máa fa wa. kílẹ̀ kọ́ wa pẹ̀lú baba lóbi kílẹ̀ tó wáyé ṣáájú ẹ̀. ntọ́ mo ti mudiru ṣáájú ẹ̀ dé. ìwọ ṣe dúró lọ́rùn. tó fi ṣáájú ẹ̀ dé. ẹnìkan dá ẹ dúró ni. ntọ́ tí mo ti wọ́n ti bí ṣáájú rẹ. bàbá yín nù. bàbá rẹ nù o. tó bá ti fi àbùkù kan bàbá tó bí yín ló ń bá àbùkù kan hùn. láti máa wá sọ kátàkátà kó kún ọjọ́ bí tani ọjọ́ bí ẹni tí wọ́n bá ti fún ládé aṣáájú ó ti di bàbá sọ̀rọ̀ dáadáa fáyì. ẹni tí wọ́n bá ti fún ní adé aṣáájú ó ti di bàbá nù. ọgbà ni o. wọn ò ní kí bàbá tán lé sọ̀rọ̀ bẹ́ẹ̀. wọn ò ní kí bàbá tán lé. wọ́n pààrọ̀ aṣọ ni bàbá ló tún jòkó yìí. wọ́n pààrọ̀ aṣọ ni bàbá ló tún jòkó yìí. sàtàlámùnà gẹ̀dàn. ẹ padà mọ̀ tó bá yá o tó bá dọ̀la. ta ló ń sọ fún ẹ bẹ́ẹ̀ njẹ́ ò jẹ́ kó o mọ̀ nígbà ó ti tóbi. tó bá tẹsẹ̀ mọ́rin wàá mọ̀ kí bàbá yín ló tún jòkó yìí. kó máa pe mùdírù ní bọ̀dá mi bọ̀dá ẹ̀ wo bó ló ti rí. satalamuna gadan. kó máa pe àlefa ní bọ̀dá. manil kazabul hashir. máa pe ẹni tí wọ́n fi jà àlefa yín ní bọ̀dá mi. kí ló rò débẹ̀. so ti jókòó náà ó ti di bàbá rẹ nu. máa ké bọ̀dá àdìsá tani bọ̀dá àdìsá. láyé ọjọ́ nu. bó ló ti rò bẹ́ẹ̀. gbogbo ohun tí bàbá yín fara gbà pátá lọ́gọ́rùn-ún ọgbẹ́ lẹni tí wọ́n fi sórí àga náà ó máa fara gbà. ọmọ tẹnu ẹ bá mú tí máa ń lọ ń bá àlefa dùnmọ́kà tí wọ́n fún yóò bá àlefa pinnu àdánwò tí ó kàn. sífù sàfàlà kàmújàdà ṣàkàsùn kọ́dí sàmà. wọ́n bá àlefa yín ní mọ́tò wálé ẹjọ́ níní. tàbí sọ fún ẹgbẹ́ ẹjọ́ ni òun náà ni wọ́n bàbá yín náà ni òun náà ni wọ́n. tó o bá ti bá dùn ìwọ náà bá pín nínú àdánwò tó bá fi kàn. ẹjọ́ pín àdánwò tó bá kàn. ẹjọ́ pín ní. ẹjọ́ fẹ́ ṣí ẹ mọ́tò ni. kí ni tiẹ̀ ń bẹ̀ wọ́n gbé wọn fún àlefa $100,000 àwọn àlefa wa mú 50 ó tún ṣàánú yín ẹni tó yẹ kó ní kẹ lọ wá ti ń síbòmí. ṣó ti jókòó sórí síìtì ó náà. ṣàánú yín nù. dùmtọ́ yìí bá. wọ́n gbé bọ̀dá mi wọ́n láwọn bọ̀dá mi wọ́n ní hàn àwọn owó wọ́n gbowó wọ́n sọ pé iye báyìí làwọn gbà bọ̀dá ẹ̀ ológo ń bo bọ̀dá ni bọ̀dá ẹ̀ ẹ lọlé yín kẹ lọ bèrè bọ̀dá yín lọ́hùn bàbá yín nù kí ló kọ́ ẹ láti máa bẹ kí àlè bàbá yín pín tí wọ́n fún wọ́n bá wọn pín wọ́n máa fún yàn tán pátápátá báyìí ni òun ló ní òun ní ó kàn fi ládàbí sí kéèyàn bá lè kú lẹ́yìn ẹ̀. òun ní wọ́n fi ládàbí sí i ló fẹ́ kọ́ sí kí ẹ bá lè kú lẹ́yìn ẹ̀.
yẹn kíjọba máa túká. ẹ̀yin kọ́ lẹ máa béèrè ẹ̀tọ́ lọ́wọ́ àlífà o òun ni kò ṣe lé bó bá ṣe wù. àlífà ni kò ṣe lé bí ó ṣe wù ú. wàláyé tí èèyàn bá lọ fi ọ̀rọ̀ síbi tọ́lọ́ ń fọ̀rọ̀ sí yẹ̀nsúkú Allahu min haythu la yahtasibu. tẹ bá tájẹ́tì pé ibi tá a ti fẹ́ mú mi nù Ọlọ́run ní fomi síbòmí. Allahu akbar. kò sí ọmọ àfa tọ́lọ́run ò lànà ibi tí ó ti jẹun fún. iṣẹ́ àfa aláwùsá. iṣẹ́. wọ́n so èrè mọ́ iṣẹ́. wọ́n so èrè wọ́n so mọ́ iṣẹ́ ni. sọ̀rọ̀ dáadáa kí n gbọ́dọ̀. iṣẹ́ wọ́n so èrè mọ́ ni. tún sọ lẹ́ẹ̀kan sí. wọ́n so èrè wọ́n so mọ́ iṣẹ́ ni. mi fẹ́ kó fi jẹ̀bú sọ. akramakumullahu alkarim. wọ́n so èrè mọ́ iṣẹ́ kó yẹ kí àwọn kó má jèrè. wọ́n so mọ́ iṣẹ́ ni. ntọ́ wa máa mú iṣẹ́ di téèyàn máa jèrè nítorí nígbà tá a fa nǹkan nílẹ̀ kan. àwòkọ́ òun ló tì mí lọ bẹ̀. ibi tí tọ́pìkì ti yá. àfa àmọ́ sàádàtú fi kọ̀lìbí fámásì dárò wọ́n tí wọ́n hàn jẹ́ lọ́kàn bẹ́ẹ̀. àmọ́ sàádàtú fi kọ̀lìbí fámásì dárò ha. ẹ bá bẹ àwọn tí wọ́n wà lẹ́yìn bẹ́ẹ̀ yẹn torí Ọlọ́run ẹ má balẹ̀ onílé jẹ́. àmọ́ sàádàtú. tó bá mọ tán màláìka ń wí fún ẹ bó ṣe dúró bẹ́ẹ̀ ni wàá kó bẹ́ẹ̀ nísìn. fi dùnìyà wà má sí dárò ha. fámásì dárò ha. fámásì dárò ha. gbogbo ẹni tó bá balẹ̀ àwọn àfa jẹ́ ntọ́lọ́ wọn bàjẹ́ lára rẹ̀ yóò pọ̀ gan o. alẹ́ ja'altu kitaballahi unwana. ẹ pété àwọn ọmọ tí wọ́n lẹ́ni tí wọ́n lè sá lọ bá mọ́ táwa jòkó tí wàá bẹ̀ sí pariwo bẹ́ẹ̀ yẹn. alẹ́ ja'altu kitaballahi unwana. afa ó ní amma sa'adatu fi qalbi bolo wí. amma sa'adatu fi qalbi famasdaruha. alẹ́ ja'altu kitaballahi unwana. gbogbo ẹni tó jókòó níbi báyìí gbogbo iṣẹ́ ni wọ́n so èrè mọ́ kò síṣẹ́ tí ò lérè lára. no ntọ́ wa lè mú ẹ ṣiṣẹ́ kó máa ṣọ́ọ̀tì nǹkan mẹ́rin ni kò wá sí. bolo wí. amma sa'adatu fi qalbi famasdaruha. alẹ́ ja'altu kitaballahi unwana. tí wọ́n ń ṣe wá sí ṣe pọ̀ tó àwa tá à ń ṣe wá sí bá ṣe pọ̀ tó nínú ẹni tó jèrè rẹ̀ ni bàbá mi Ọlọ́run yìí. amma sa'adatu. wọ́n ń pe bàbá mi Ọlọ́run ó ní wọ́n ń wò ó pé ṣé àbí Sàtàrù ti gbàgbé éèjì wọn ni ṣọlọ́ ń gbàgbé éèjì kó tó ṣe bó ṣe ṣe wọn. amma sa'adatu. ṣọlọ́ wọn mọ éèjì ebe èyí tí wọ́n sọ fún wa làwa wíhùn làgbọ́ òun ẹni tó mú wọn wáyé ṣé kò mọ éèjì wọn ni. wèrè tó ń pòwe èkó ó ń pòwe èkó bólówí. wèrè tún pòwe èkó. ó tún pòwe èkó. ó tún pòwe èkó wèrè. òwe tí ò bá lé mu. òwe tí ò bá lé mu tí ò bá yé mu. tí ò bá ilé mu. òwe tí ò bá ilé mu. òun ló tún pa. ó tún pa. Ọlọ́run rí ẹ lọ́mọdé ó gbẹ́rù àgbà fún mi ní òránìdì. àrìndì. Ọlọ́run máa gbẹ́rù àgbàlagbà fọmọdé ṣebí yóò fi wọ́n wọ̀ kú wọ̀. lójú tiẹ̀ nu. àgbàlagbà náà ni nǹkan tó gbẹ́rù àgbàlagbà fún. amma sa'adatu fi. gbogbo ẹni tó fẹ́ kọ́ lọ́nù dá sọ̀rọ̀ òun kó yóò bá ná Muhammad dáadáa. fi qalbi famasdaruha. fi qalbi wí báwọn. amma sa'adatu fi qalbi famasdaruha. o ṣeun. alẹ́ ja'altu kitaballahi unwana. Sheikh Jamiu àmì Ọlọ́run gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ tí ò bá ti yọ nǹkan mẹ́rin ni kó kíyèsí ní tó jẹ́ kí iṣẹ́ bàbá wa wáyé wá ṣe rere yọnu. àkọ́kọ́ ń bẹ̀ ayyu minal amal iṣẹ́ wo ló ń ṣe gan ṣé tiẹ̀ ni. iṣẹ́ tó ń ṣe òun ṣé tiẹ̀ ni tó bá jẹ́ iṣẹ́ oníṣẹ́ ni kó fẹ́ gbẹ̀rún ọdún ṣe kó múra sí ìjọba òun lọ kó lè yọ. amma sa'adatu. tó bá jẹ́ iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe tó ṣiṣẹ́ yàn kó lè yọ. fi qalbi famasdaruha. bá a máa ṣe jù bẹ́ẹ̀ lọ ọwọ́ rẹ ni wọ́n ti máa béèrè ẹni tí yóò mọ̀ ṣe. tí èsèṣẹ́ rẹ wọ́n rán ẹ wọ́n kàn ní kó kéwù ni wọ́n ní kó fi ṣàfà kí ló lọ gba ọ́fíìsì fún. amma sa'adatu. ó yẹ kó máa tẹ invitation iṣẹ́ àfà náà lòun náà. fi qalbi famasdaruha. bàbá fẹ́ ṣe mọ́lìdí ká máa pé àwọn àfà alágbájá kí wọ́n bá wa tẹ pósítà. alẹ́ ja'altu kitaballahi unwana.
alẹ́ ja'altu kitaballahi unwanan. wọ́n ti ṣe àwọn ọ̀ǹtún olóńtẹ̀ nísìn tí wọ́n fi hàn káfí wọ́n náà lọ ra yẹn náà àfa òní ọ̀ǹtún. nínú iṣẹ́ àfáàní. báwo lè ra àbáyé àbí tàbí ọlọ́run kí wọ́n náà wá bẹ̀rẹ̀ wá sí àwọn sọ́bẹ̀ ńlá ẹ̀mínà ṣẹ̀tàn rẹ̀ jí wọ́n ní gbọ́ kí ṣe iṣẹ́ rẹ̀. alẹ́. n tó lè múṣẹ́ yọ ni mò ń sọ fún yín òun bàbá wáyé wá ṣe rere iṣẹ́ wọn ni wọ́n ṣe wọn ò ṣe iṣẹ́ oníṣẹ́. àmọ́ sàádẹ́tù. iṣẹ́ wọn ni wọ́n ń ṣe wọn ò ṣiṣẹ́ oníṣẹ́. fi qalbi famasidaruha. èmi náà yà sàtàrù kékeré yìí náà iṣẹ́ tèmi náà lèmi náà ń ṣe. alẹ́. tó bá jẹ́ṣẹ́ rẹ ló ń ṣe tí ò bá yọ láàárọ̀ á padà yọ lọ́sàn. alẹ́ ja'altu kitaballahi unwanan. iṣẹ́ kálukú ni kálukú lọ wá kó lọ béèrè pé ṣẹṣẹ́ mi lélẹ́yìí kó lè yọ. kó lè yọ tó bá jẹ́ṣẹ́ ẹni gbogbo yòówù tó bá pàdé lójú ọ̀nà níbẹ̀ wá padà kọjá rẹ̀ tó bá jẹ́ṣẹ́ àmọ́ tí èyí bá ṣeṣẹ́ rẹ ní tí ò tó nǹkan gbé ẹ ṣubú. kíyèsí èkejì ń bẹ torí wá sí oògùn ni wọ́n pè é tá a bá ti ń ṣe báwọn èèyàn yẹ kí wọ́n lè máa fi wo tó jẹ́ àrùn lára wọn sàn. àmọ́ sàádẹ́tù. ẹlẹ́ẹ̀kejì ń bẹ n tó lè múṣẹ́ yọ tó báyìí kẹ́ni tó níṣẹ́ má sí ń bẹ káwọn èèyàn tún máa wá báyìí àníyàn wo ló ń fi ń ṣiṣẹ́ yẹn. àmọ́ sàádẹ́tù. ó torí pé èrò ń pọ̀ lọ́dọ̀ bàbá àgbà wáyé wá ṣe rere ní mólìdí wọn náà wá lọ dá mólìdí kan lẹ̀ sádùúgbò yìí láti fi takù bàbá mi bàbá wa àwáyé wá ṣe rere. fi qalbi. ọmọdé tó ní tó ń bá dàgbà orí ẹyẹlé lòun máa jẹ ẹyẹlé náà ni ò ní jẹ́ ó dàgbà. famasidaruha. àníyàn wo ló fi ṣe tiẹ̀ báwọn táníyàn ṣẹ́ rẹ̀ ò bá ti papọ̀ mọ́ tàwọn àfáà tọ́lọ́hún gbàgbé ẹ̀ ó máa ṣe ni kò ní yọ. alẹ́ ja'altu kitaballahi unwanan. ó ń torí pé wọn náà fẹ́ rí àwọn sàáìdì tí wọ́n ti fẹsẹ̀ múlẹ̀ yìí wọ́n fẹ́ rí wọn ṣubú wá torí wọn lọ gbégbá orin. ó ń dára ẹ láàmú pé arẹwà yẹn ti pẹ́ jù mbẹ́ tèmi náà tètè tẹra mọ́ṣẹ́ bí amọ̀ lérè ṣubú. wọ́n sọ pé ọlọ́run wọlé àwọn tí wọ́n ti wà lókè jẹ́mi náà rókè dé má jẹ́ wọn kúrò ńbẹ̀ ṣùgbọ́n jẹ́mi náà dára wọn wàhálà ìwà débẹ̀ àníyàn nù. èkejì kí ló wí. alẹ́ ja'altu kitaballahi unwanan. ìkẹta ń bẹ márùn ni màá lè kàánú tí mo kọ kalẹ̀ ìkẹta ń bẹ alimakan nbọ ló ń ti ń ṣiṣẹ́ yẹn. àyẹ̀wò ló ti ń ṣiṣẹ́ àyẹ̀wò ló ti ń ṣe iṣẹ́ rẹ̀ da iṣẹ́ rẹ̀ ló ń ṣe bolo pàtẹ sí. àníyàn rẹ̀ wọ́n wá oníṣòrí bú. àmín. ṣùgbọ́n tó bá yẹ pé àwọn tí wọn kì í jẹ́ kéèyàn jèrè ló bá lọ mú gbá sọ́dọ̀ wọn ni iṣẹ́ rẹ̀ ò ní yọ. àmọ́ sàádẹ́tù fi. ó ló ń sọ bá mi ń bọ̀ láti ibì kan wọ́n dé ibì kan wọ́n wá padà dé àyè wọn. ọlọ́dàlẹ̀ kí ó lẹ̀ síbi tí ò léwu. ṣebí lọrin ni wọ́n ní súnmọ́ àlùjànnà kí ló dé ṣe àdámọ̀ ọ̀dàlẹ̀ kí ó lẹ̀ sọ́hùn. àmọ́ sàádẹ́tù. ó ti wá jẹ́ ibi tó jìnnà sáà jẹ́ náà ni wọ́n dá sí. fi qalbi famasidaruha. má lọ béèrè àyè ibi tó ti ṣiṣẹ́ tí ó ti yọ. alẹ́ ja'altu kitaballahi unwanan. yóò lùkùmọ̀ ṣé mo lè máa sọ̀rọ̀ sókè lọ. alẹ́ ja'altu kitaballahi unwanan. alẹ́ ja'altu kitaballahi unwanan. bí sẹ́ alájí Ibrahim ṣe tó pariwo ìyẹn àsìkájú àrẹ ògbà ní ìsìn náà. yes. wọ́n fi tẹ́ ìbàlẹ̀ lọ káwọ́lá ni. wọ́n fi tẹ́ ìbàlẹ̀ lọ káwọ́lá ni. ṣé miskin ṣé abakar miskin bàbá àgbà ní Tinubu àwọn náà fi Ìlọrin ilẹ̀ ìwé kò ní. alimakan àwọn bẹ́ẹ̀ wọ́n náà máa wo wàá lọ wá iye ibi tíṣẹ́ rẹ ó ti yọ ni tíṣẹ́ rẹ bá da táníyàn rẹ bá da tó bá yẹ pé ibi tó ń ti ń lò ó bá ti da kò ní yọ. bolo winsin náà. àmọ́ sàádẹ́tù fi qalbi famasidaruha. gbogbo ẹ ló ní ọ̀rọ̀ nu lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n àsìkò mi fẹ́ dá yín lágara ìkẹrin bẹ́ẹ̀ bolo wí. alẹ́ ja'altu kitaballahi unwanan. àlèkè ìfìyà bóòlù ń ṣe ṣiṣẹ́ yẹn
bàbá mi ọlọ́run bí wọ́n ṣe bẹ̀rẹ̀ kọ́ yìí wọ́n ti fi packaging sí wọ́n package yẹn from the beginning. báwo ló ṣe ń ṣe iṣẹ́ yẹn tí ò fi yọ o package yẹn ni iṣẹ́ yẹn da àníyàn tó fi ń ṣe da àyè tó gbé sí da àyè tó gbé sí da ṣùgbọ́n ò ní package wọ́n bá wá ṣeré wọ́n package ayé wọn o ṣe Adam wọ́n package yẹn wọ́n mú wọn wá lọ́tọ̀ wọ́n mú aṣọ wá lọ́tọ̀ wọ́n mú múra wá lọ́tọ̀ wọ́n mú araka wá lọ́tọ̀. Masha Allah. ò ní ṣàgbákò. alẹ́ ja'altu kitaballahi unwana. báwo ló ń ṣe wàá mójútó ṣe ẹ ní. alẹ́. ìfìyà wàá mójútó gan. o ṣe ń ṣe tó bá ti di pé ṣe da àníyàn da ibi tó ti ṣe da wàá lọ wàá kú báwo ló ṣe fẹ́ máa ṣe tó máa fi yàtọ̀ sí tẹlomi wàá fi different sí tiẹ̀ táwọn èèyàn fi gbogbo ẹni tó máa fi different sí tiẹ̀ á yọ o ó wàá kú báwo ló ṣe máa lò pẹ́ ni kó lọ mójútó ìgbà tí Buhari ọmọ Musa rí pé gbogbo fíìdì ti kún ó fi different sí ó móhùn wá kéwù kọ́ ni Buhari fi yọ o sísẹ́mù tó ṣe ni o kèfíyà ni o bàbá Amiru jẹ́ ìbí wọn ṣe mọ kéwù tó kèfíyà ni wọn fi yọ o bàbá òun wà náà jẹ́ ni wọn fi yọ. alẹ́ ja'altu kitaballahi unwana. ó ní gbogbo àwọn tí wọn kí bàbá ní ìsìn wọn kàn ń wọ mi wèrè ni. alẹ́ ja'altu original bàbá ló ti lọ. kitaballahi unwana. orí kì í sáwọn náà wọ́n kọ́kọ́ ṣe. oníṣàgbákò ọ̀lùkẹ́ ìfúyà báwo ló ń ṣe tí ò fi yọ. radiyallahu anhu. ó gbọ́n tí ń wí ni wọ́n bàbá Mudiru Markaz radiyallahu anhu. ó lè wọn pàtí ni wọ́n ń dò lè pàtí kìíní nínú àná ní ẹ̀sìn. báwo ni ìwọ náà ṣe bẹ́ẹ̀ wọ́n kò máa pẹ́ lárin dìní ẹni tí wọ́n fi rán nù. alẹ́ ja'altu kitaballahi unwana. tí wọ́n fún yàn mọ́tò kó ní mo gbà á tí mi bá gbà á nísìn yóò dùn Ádámù yáyá àbí yóò tún dùn Alhaji Sulaiman ẹni tó fún yàn mọ́tò 20 million àbí kò fún yàn mọ́tò kó máa kéyà sí wákìyàn mólíkù dàlẹ́lù kùránì kẹ́hìn tó fún ní òtítọ́ àkòtí ìtọ́ ẹ̀jẹ̀ ń jẹ́ àfi ká dúpẹ́. alẹ́ sàádà. ìwọ náà da òkò ní ọlọ́kọ́ ọmọ nkéwò jẹ́ kó fún ẹ ní kámúrì pẹ́ńsù kó wá sọ̀tọ̀ kú sọ ó rí pé kò ní wálé ọdún lọ́dún. alẹ́ ja'altu kitaballahi unwana. ìkarùn bẹ́ẹ̀ gbogbo ẹni tó fẹ́ kí iṣẹ́ òun yẹ kó yóò máa ná mahama kó lọ òkè dáadáa. àmọ́ sa'adatu fi qalbi famasidaruha. mo ti lora púpọ̀ mo ti ń lọ Kotonu láàárọ̀ ìbáyìí sìn. Masha Allah. àfà ó ní àwọn wo ni sẹ̀rí kúkà àwọn wo lẹ́ ń jọ ń ṣiṣẹ́ wọn. alábàárìn rẹ. àwọn tí baba gba wáyé wá ṣe rere baba alifa bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ kalẹ̀ ọ̀rọ̀ sí lónìí nù lọ́dọ̀ wa ń bí àwọn wo ni baba wáyé wá ṣe rere bá wọn tíṣẹ́ wọn jọ papọ̀ wọ́n bá wọn ṣe pọ̀ wọ́n rìn pọ̀ pẹ̀lú àwọn tíṣẹ́ wọn jọ papọ̀ wọn ò wọjọ́ orí wọ́n tó bàbá mi ọlọ́run bí lẹ́ẹ̀mejì wọ́n dà á pọ̀ wọ́n sọ ọ́ dọ̀rẹ́. bàbá yaaru wọn kò mọ́ra àwọn bẹ́ẹ̀ ẹ̀yin náà wà lọ sash alimari umma amani ahaba ẹ wà lọ wá àwọn tẹ́ ẹ bá rí i pé wọ́n jọ ti yín ó lè jogún ọdún ni ó gbà yín tẹ́ fi ṣàwọn jọ ẹ má kàn kó yàn ṣá pé mo rí lágbájá jẹ́ ń kó èrò padà lọlé onílé ló máa padà ṣẹ́kù. alẹ́ ja'altu kitaballahi unwana. gbàtẹ́mi náà fẹ́ máa ṣe wáàsí tí mo rí pé ó ti fẹ́ diṣẹ́ mo wá sáàsì pé àwọn wo lèèyàn lè settle down pẹ̀lú ẹ̀ ńgbà tẹ́lẹ̀ kọ́ ni don't settle down with failures. mo wá ṣaaru bàbá mi ọlọ́run pé àmì ọlọ́run jẹ́ ká máa bọ̀ báyìí. Masha Allah. afẹ́lẹ́lẹ́ ń náà jẹ́ ká máa bọ̀ báyìí. Masha Allah. afẹ́lẹ́lẹ́ ò ṣẹ̀yìn o ẹni tó máa ń ṣiṣẹ́ ìlú máa mọ bó ṣe rí o tá a bá fẹ́ ṣe èèyàn àní lè gbé kọ́ọ̀lù. bẹ́ẹ̀ni onítìjú wa nù. nǹkan kan ta ẹnìkan pé mọ́mọ́ fà ní ayétòrò èmi náà pè wọ́n lọ́dún yìí nígbà tó di àárọ̀ ọjọ́ kejì wọ́n wá lọ pé baba Aramide Magaji Fosun Olúbàdàn wọn ni bá mi bẹ ṣé o yà sàtàrù àfa Amiru jẹ́ ìṣe ọmọ wọn òun náà ń ṣe mọ́lẹ̀ níjọ́ yẹn mo dẹ̀ mọ̀ pé ẹsẹ̀ ó pé lọ́dọ̀ tí yà sàtàrù ọmọ náà sì kéré ẹsẹ̀ tí ì tẹlẹ̀ bíi tiyín ẹjẹ́ mi ò lọ kẹ́sọ̀ bọ́hùn lọ́hùn. Allah. èmi náà dẹ́ expect wọn ni no
èyàn ò lè mọ̀ pé nìkan wà lọ́dọ̀ ya sàtà. gbà tó yẹ pé iṣẹ́ kan náà lẹ́yìn. ṣùgbọ́n ẹni tó yẹ pé kò tí ì tẹ́rù bàbá yẹn gbé tán ẹjẹ́ àlọ́kùn. afẹ́lẹ́lẹ́ ó sẹ́yìn. ibì kan ló lọ Masha kò lè Allah. sùn lé ó dá mi lójú débẹ̀. ó dájú bẹ́ẹ̀. agbègbè ẹ̀ kò lè sùn lé. ó ní wàá sí tẹ́ ẹ pé tí ò wá tí ò lọ bòmí kì í wá ṣe pé ẹ̀ tóbi ló ṣe fẹ̀yìn lẹ̀. ó ní tá a máa ń wò. ẹ lè pè mí náà lọ́la ní ìsìnkú pé yàtọ̀ ó ti wá bẹ̀rẹ̀ akọ kó bẹ̀rẹ̀ akọ. iṣẹ́ tí ò rọrùn ní iṣẹ́ tá à ń ṣe ẹnìkan pè mí nu Ramadan mo wá ní kọ́ fún mi lọ́nà tàtàn ló bá ń na 70,000 mo ní ẹ bọ́ tanu lé mi wá sí mi ò ní lé mo mi tó gbẹ bá ń gbẹ mi. lọ́sàn-án àwẹ̀. ẹ máa gbé ń gbádùn wa wọn bí yàrá kú ìyá oníwàásí kan dá kó níṣẹ́ Ọlọ́run lòún ṣe òrùn gbẹ́ngbẹ́ òun ta ló ránṣẹ́ ní ma fẹ́ ni kẹ́ fún mi tó wá jẹ́ rọ̀ tèmi lẹ́fẹ́ gbọ́ iye látẹ̀ ìṣẹ̀rù ayati lámàná kọ̀líìlà ẹ má rà ńlá kúra. wọn ná búrẹ́dì. agáǹkó la bàbá mi Ọlọ́run ẹ jẹ́ kí pákéjì wa kó round ká ṣe é yípo níjẹ́ bá bá lọ́jà inú ọjà tí ẹ jẹ́ kó bá nu ṣọ́ọ̀bù tiwa náà. alẹ́ ja'altu kitaballahi unwana. o ti rí nìyẹn o. alẹ́ ja'altu kitaballahi unwana. Islam ti wà well packaged ṣùgbọ́n àwọn tọ́lọ́ ń kó wá tì yí ò bá mu ẹ pe àfáwọn oníwàásí ẹ dẹ̀ pe àwọn olórin ẹ wàá fún olórin ní 80,000 ó dẹ̀ máa kọ ní 20 minutes a tún wá pa owó tó lé ní 200,000 ẹ wàá ní káfá gba 30,000 ṣé ẹ rí pé nǹkan ń ṣe àwọn èèyàn. alẹ́ nǹkan ń ṣe wọ́n o. ja'altu kitaballahi unwana. ẹ wàá ní ibi iṣẹ́ ọlọ́run ṣé àṣetánì lolórin yẹn ṣe. ó yà mí lẹ́nu. ẹ wàá fẹ́ sọ ayé wa di ayé tẹ́ pé ẹni tó bá ti fèsì wá sí kò ní ráyè jálàbí mọ́. ṣé ìbá ṣe àwọn tọ́lọ́run bá kẹ́ bí àmì ọlọ́run báyìí ṣé ipò orí fóònù ni wọ́n ti yanjú gbogbo nǹkan mo ti jòkó tàbí ọlọ́run báyìí ni ó jà ń tẹ gbogbo ẹ̀ báyìí tẹ̀ báyìí gbogbo ẹ̀ ń wọlé lọ́dún lọ́sìn ní kí ẹ I'm coming right now mo ní orí nǹkan àwọn tọ́lọ́run káyé fún ni wọ́n tẹ̀. alẹ́ ja'altu kitaballahi unwana. wọ́n ti pákéjì ayé wọn dáadáa ó mọ iye tí wọ́n ń ta fóònù tí wọ́n fi ń rìkọ́dù yẹn fóònù bíi fóònù 600,000 ni wọ́n mú dání tí wọ́n fi ń rìkọ́dù mi báyìí nísìn mo ti wò lọ́kàn pé àmì ọlọ́run yóò ti sún síwájú ó ti pọ̀. wọ́n ti kúrò ní àmì ọlọ́run ti ọdún 9 sẹ́yìn nísìn. bùkákùmọ̀lá kò sì ní padà sẹ́yìn. pákéjì ẹ̀ ráúráú wà fà tó ń rìkọ́dù náà bí wọ́n ṣe múra bí wàá tẹ́sí ẹ̀dí láti China àfi bí ṣinko Islam ṣe fẹ́ nìyẹn ẹ̀kan wa múra wúruwúru wa ní orí mi ò mọ̀ mi èrú ọkàn ẹ̀ wo jàtìjàtì wa nìyẹn. àmọ́ sa'adatu fi qalbi famasidaruha alẹ́ ja'altu kitaballahi unwana. ẹ wo bí tí wọ́n sọ kalẹ̀ ọ̀rọ̀ sí ṣó yẹ kí wọ́n ṣe máa bẹ a mùsùlùmí ká tó ṣèrànà lọ́wọ́. ṣó yẹ bẹ́ẹ̀. nírú ìjòkó báyìí tí ìjòkó báyìí bá kú sàn kí gbogbo alójú tì. ojú ti kálukú wa ni. wọ́n gbé ní tó da sákàtà yín báyìí ẹ mùsùlùmí yóò dé lajú ilẹ̀ tí nǹkan yóò fi fẹ́ bọ́. àwọn kírísítẹ́nì pákéjì ayé wọn gan ọkùnrin kan bẹ lọ́dọ̀ alábẹ́kúta kò tí ì kọ́ ṣọ́ọ̀ṣì níjọ́ tó lọ ń gbé báyìí dìde báyìí hall tó hàn jù lábẹ́kúta ibẹ̀ ló ti ń ṣe sáfíìsì every Sunday. wọ́n dẹ̀ ń gba hall yẹn bíi 900,000. ọ̀sẹ̀. ó dẹ̀ àwọn yẹn ti wá sáyẹn fún wọn gbé fọlọ́kù kan nìkan fẹ́ ṣòkò arúgbó kan kó lọ́ọ́ lóbòmí ni ẹnìkan fẹ́ ṣe ìyàwó jàtìjàtì kan nìkan fẹ́ ṣe kọ́mọ kan ẹnikẹ́ni òun ni a lò ní ẹ̀mẹ́rin ṣebí ní tí ṣé Usman Farouk fi kọjá gbogbo wa náà nù. adamallahu hayata. wọ́n kọjá sí IT ńgbà tá a pa àfa kan ò káàtì lọ́bẹ̀ wọ́n lọ lo wákàtí kan mi táwọn afa ti ń lo ìṣẹ́jú márùn àti wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó sponsor wọn àti wọ́n fẹ́ ṣe wá sí 5 minutes àwọn afa fi sọ̀rọ̀ àwọn nìkan wá ń dá lo wákàtí kan kálukú sásẹ́yìn ni pé góòsù ni ọkùnrin lóòótọ́ góòsù ni àbí èsè góòsù. alẹ́ ja'altu kitaballahi unwana. ìtàkùn anásífàtì ò ká. tápá odidi ìjọkẹ́ ò ká tápá yẹn kan wá ká. bí anásífàtì ṣe tó wọn tó bẹ́ẹ̀. AIT. níjọ́ tí Farouk ti ṣe Sulaiman Farouk ti ń lo AIT ó ti pẹ́ láyé 3 million per day. la ilaha illallah atal-an. wàá lo fọ́gbọ̀n ọjọ́. 30 days. gáúsù ni o kó n bẹ. gáúsù ni o. ká tó fi ṣe gáúsù ní sìn sọ̀rọ̀ pé kí gáúsù kan ṣe máa ní kojú rọ̀ nígbà fẹ́ fi yẹn ṣe ní. láyé tán ló yìí àwọn mùsùlùmí kílédé tá a máa ń jẹrà nípa ká tó máa náwó. a sì máa lera wa mú báyìí. a gbọ́dọ̀ jókòó. ẹ o bá ṣe tó yìí. bàbá mi Ọlọ́run ti gbé 20,000 lẹ̀. bó ṣe tó yẹn èmi ò lówó lọ́tà mi Ọlọ́run mi ò ní tanra mi jẹ o. ẹ tiẹ̀ tán yàn. kí ni wàhálà. èwo làbọ̀rọ̀ máa bá yàn tága. arìndín ni ẹ wọ́n sọ pé nìkan ní kinní kan jù ẹ lọ ṣé bí wọn náà ní jẹlómi lọ.
má bínú bàbá mi ọlọ́run ti yanjú ẹ̀ owó wà Camry tó rà tó ń gbèsè gbẹ fẹ́ǹsà lójó máa ronú pé ọlọ́run ò ṣoore fún ẹ. ẹnìkan fẹsẹ̀ ní wá bí. yín ló máa ro. táàmì ọlọ́run bá gun kinní kan wọ́n gbà tá a lọ bí tá a lọ́sàn-án. lágége. mo ní àmì ọlọ́run gbélé ó dis guy wá bí ni. wọ́n dis guy wá ní. ẹni tó lè wọ ibi tí wọ́n ti ń ta mọ́tò kó náà wọ́n sì ń tóun làmì ọlọ́run. alhamdulilah kò ṣe é farawé ẹkún tó ti pọ̀ táwọn tí wọ́n bí wọ́n ti sun ni wọ́n dàpọ̀ tó dẹ̀ rin fún un. alhamdulilah kò sí. tó bá farawé wọn wàá kàn di wèrè. wàá parẹ́ ni o. kò ṣe é wò kódà àwọn tẹ́ ń tẹ̀lé wọn gbogbo yín náà sí àmì gbogbo bá ní máa ń sọ fún yín ọlọ́run ní kẹ́ máa sìn lára fà. ẹ kú omi ké bóyá a bá lòde wọn lè dàtà fẹ́fẹ́ fún wa ní kankan ẹ má béèrè bàbá tó bí mi sọ fún mi pé nígbà táwọn sin bàbá ṣẹyẹ wọn làwọn lòde àwọn dé báyìí bàbá ṣẹyẹ wa ní ẹ kó yẹn sórí bẹ́ẹ̀ torí inú aládàá bàbá ṣẹyẹ ni kí wọn kì í bá pínwó kó pàdé àfa 100 lóde wọn nígbà kọ́bọ̀ o. jọlọ no. bẹ́ẹ̀ ni lànà mi. ó mọ̀ ọ́ rí kò mọ̀ ọ́ rí ó ń kó. ṣé ẹ ti palẹ̀ náà. wọ́n ti lọ́mọ kí ó tó yẹ kó òun kàn di ó báyìí kiri ó di lẹ́nu. no challenge wọn challenge authority wọn. bàbá ṣẹyẹ ó sì wọ́n ni pé má sàṣàkúsà kó máa kú kíákíá o máa lọ dúró dijọ́ tọ́lọ́ máa gbé wọn náà yọ ni o èmi báyàn pín wo wọn lọ lẹ́nu wọn á gbó lórí bẹ́ẹ̀dì náà bọ́ọ̀lẹ̀ náà sùn báyìí wọn torí kílẹ̀ ṣe ń tẹ̀lé mi ná. wọ́n pa àwọn mọ̀rídìí bẹ́ẹ̀ àwọn ọmọ kéwú bẹ́ẹ̀. àwọn kan ní à ń tẹ̀lé yín torí ọlọ́run à ń tẹ̀lé yín torí ọlọ́run wọn ní wọ́n bọ́ báyìí. torí ọlọ́run ìwọ bọ́ báyìí. ẹnìkan ní à ń tẹ̀lé yín torí kán lè bá a dá wa náà mọ̀ wọn ní wọ́n bọ́ báyìí. ìwọ náà bọ́ báyìí. ẹnìkan ní à ń tẹ̀lé yín torí káwọn náà lè máa rí oúnjẹ. ká lè máa rí oúnjẹ ìwọ náà bọ́ báyìí. wọn náà ń tẹ̀lé yín torí kí àwọn yẹn lè bá a ma kán lè bá a mọ àwa náà. ìwọ náà bọ́ báyìí. bàbá ní àrìndín ní gbogbo yín àrìndín ní. bàbá ní àrìndín ní gbogbo yín. ìwọ dọ́lọ́ mọ́tò ń tẹ̀lé mi nítorí ọlọ́run. wọ́n parọ́ mọ́ lọ́n fún tẹ̀lé mi. wọ́n ní ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé mi torí kán lè bá a rí wọn ní rí yín o wàláhì bàbá ti ń wínú. wọ́n lè rí yín. ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé torí kán lè bá a rí oúnjẹ ebi yẹn á pa yín gan. ebi náà ni ó pa yín kú. tó bá yẹ lè máa rí nǹkan jẹ. wọ́n ń tẹ̀lé nítorí kádàrá ló yẹ kẹ́ wí. tí ẹ bá fẹ́ tẹ̀lé yàn sọ́jọ́ orí bàbá mi ọlọ́run ló yẹ kẹ́ tẹ̀lé àbí kádàrá. tẹ bá tẹ̀lé wọn pẹ̀lú kádàrá yẹ wá ṣe dáadáa ìdí wọn máa ń ṣe pẹ̀lú àníyàn bí níyàtọ̀ sọ́ọ̀la gbogbo ilẹ̀kùn tí wọ́n fi gúnkè ni wọ́n ti tì ilẹ̀kùn kan tí wọ́n sílẹ̀ ilẹ̀kùn yìí dí mọ́ torí òṣòro ṣe. that is the opportunity. great. àwọn tí wọ́n bá kéwù gan wọn kì í fẹ́ ṣe kí dí mọ́ ni wọ́n fi máa ń jẹ́ òṣàṣù. láàfin kọ́ mọ́sálásí tá a gbà wọ́n síbẹ̀. gbogbo ẹni tí ẹni táyé bá ń lẹ pósítà ẹ̀ tí wọ́n sáré pé lágbájá ń bọ̀ kì í ṣàwátà àmọ́ kéwù o àwa tá a rí èèyàn sìn àbáwá táwọn tí wọ́n bí wá ti bá wa sin àwọn èèyàn. gbogbo àwọn tá ń tẹ̀lé àwọn àgbàlagbà ká máa tẹ̀lé wọn pẹ̀lú kádàrá. gbogbo ìníkẹ́ máa fi tẹ̀lé wọn. kádàrá ló ṣe ẹni báyìí òun náà ni mò ń tẹ̀lé lára ẹ̀. owó. nínú kádàrá yẹn náà ti máa yanjú tiwa náà fún wa. èmi náà fún wọn ní 10,000. ó di 30. mi ní kọjá báwọn. ó di 30. mi ní kọjá báwọn. èmi gbádùn yín. 10,000 tèmi màá dá wákà kọjá bẹ́ẹ̀ kí n tó pa. bàbá mi ọlọ́run ìṣirò tí wọ́n múlẹ̀. èmi náà ṣe máa gbó akankola máa gbó kí n tó kó mi o. ẹ fún bàbá lówó 2029 54 81 72 account number mi nu o. bàbá ò gbàgbé ẹ̀ rí. wèrè ni wàá fà tó gbàgbé àkáǹtì ẹ. àwọn tó yóò rún bẹ́ẹ̀ jà. tó o bá mọ gàdá ó yẹ kó lo ìlíàmù fún kó ha. lẹ́yìn tí mo ha fati àti mo mọ ní mo fẹ́ fi kírun tán gbogbo account number mi ni mo tún mọ̀ mi kódà mi mọ̀ ṣe fi lórí. mẹ́rẹ̀ẹ̀rin ni bàbá gbé sórí. àbí kí n tún gbé mi ní akankola 2029. ìyẹn náà UBA náà ti dá ẹ má pè ti first bank. jẹ́ farabalẹ̀ pé ẹlòmíì o tún lè fẹ́ ṣe ẹ máa ṣe àánú ẹrú ọlọ́run. 29. farabalẹ̀ pé o ṣe ń fi ṣẹ́dá sí báyìí kò ní ṣẹ́dá nù 20 29 54 81 72. owó di 30,000. gbàngbọ́n náà tẹ̀wé ló ti dé bẹ́ẹ̀. Allahu Akbar àmì ọlọ́run. mo wá fẹ́ ru ọlọ́run. èyí tóun náà rí wípé mo fẹ́ nǹkan kan tí mo fẹ́ kọ́ lọ́run yanjú nínú ayé mi tèmi náà sì fẹ́ da sínú ìjókòó yìí máa bọ̀ wá má tanra ẹ jẹ níye tí wọn náà rí pé ó tó fọ́n lọ́hùn ó yẹ kẹ́ ẹ ti máa dìde ẹ má máa wojú ara yín. bàbá ò fẹ́ pé yẹn kankan. ẹ ló lọ nǹkan ló ń bọ̀ yìí mi ò sọ fún ẹ pé tó mú wá kéré kí ló wà mọ́ ẹ tó jókòó má tanra ẹ ní sàgbákò bàbá ń gbà kó má tọ́ yẹ fún mi ẹrú ọlọ́run yìí 5,000 naira. Allahu li udatun. bàbá wa wọ́n ní 5,000 naira bàbá mi. fi kulli ibatin. 5,000 ọmọ mi nìyí ọmọ dáadáa ni ó ní sàgbákò lára yìí nàìjíríà. fi kulli hali. bàbá wa yìí náà 10,000 naira. hasbi Allahu. ẹrú ọlọ́run yìí náà 5,000 naira. aqulu fi kulli halin hasbi Allah. 5,000 1,000 ó yá máa gbà bẹ́ẹ̀. Allahu li. ẹrú ọlọ́run kan bèrè àkáǹtì ń bẹ̀ yẹn.
èmi náà 10,000 naira bá ń kó síbẹ̀ bẹ́ẹ̀ yẹn oya ẹrú ọlọ́run ẹ ṣeun 1,000. Allahu. ẹ̀yin obìnrin náà ẹ dà pọ̀ wìtìwìtì gbogbo tí ń bá yín lẹ́mìí jẹ́ nínú ọ̀rọ̀ ayé yín wọn ẹ máa mú wa ẹ máa. Allahu li udatun. má wòra rẹ mọ́ràn bá ń ti sọ̀rọ̀ àníyàn yìí 500 naira tiẹ̀ náà ò kéré o 200 naira rẹ náà ò kéré o 100 naira rẹ náà ò kéré o kó o má wà rárá ládánwò o. Fi kulli naibatin. kòkàn á jòkó bẹ́ẹ̀ yẹn látàárọ̀ títí di sìn. Aqulu fi kulli halin. kò sí oríire tó lọ́fẹ̀ẹ́ nu mọ́kà gan kò ṣe pé ẹ̀tọ́ ọlọ́run ẹ̀yin plane ẹgbẹ́ mi lọ mọ́kà wọn ní dáyà lóhùn. Aqulu fi kulli halin. máa fi sínú ẹ̀ bẹ́ẹ̀ náà. Hasbi Allahu. má tẹ̀ra rẹ jẹ. Aqulu fi kulli halin. má mọ̀ wọnú ẹ o. Hasbi Allahu. ẹ jẹ́ máa fi sínú ẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. Allahu li udatun. Ya man alayhi madal ayami muntamadi. Ya man alayhi. bó ti fi síbẹ̀ máa fà níyàrá rẹ náà sílẹ̀. Madal kó wá lọ dúró sórí ẹsẹ̀ rẹ bá. má sọ farabalẹ̀ yóò débi báyìí má sọ wọnú. Ilayka wajjahtu wajhi. àti ìpọ̀tú àwọn rìdí ń báyìí kí ni wàhálà báyìí. La ahadin. akáwọn ọmọkùnrin ẹ ṣeun. Ya má farabalẹ̀ mu wá má lẹ̀ wá lówó mọ́. Ya má farabalẹ̀ mu wá. mu'til jazila liman. o ṣeun. Yarjun nadahu billah. tó o bá ti mú wa lọ rí ibi tó sí yẹn wá lọ dúró báyìí máa ka ó túbà ká fún yín farabalẹ̀. Mali siwaka. kò ní di ariwo fún wọn lẹ báwọn. Wa mali ghayra babika ya. gbogbo ẹni tó débi ni bùkátà rẹ̀ ó bì ya. Maulaya famhu bi'afwin ma janati yadi wa ni'am. báwo ni alájà. Wa mitar alayna rahmatan falana. bàbá mi ọlọ́run ní fẹlẹ́ ìfẹ́ Àwa ìdúnmí kàbíl. bàbá àlífà ẹ̀ ní fẹlẹ́ ìfẹ́ ìfẹ́ báyé. gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń dúró tiwa yín náà ò ní tọ́wọ́ sáré ọmọ. àwa náà ò ní yé mi báyìí wá ẹ̀mí tí a lọ kú àdúrà tó náà máa gbà. gbogbo tó ń fẹ́ sọ bọ́lọ́ ń bọ́. Wa anta murra ala bali wala khalidi ya man yujibu. wíyá mọ́ yujibu yẹn wí nígbà méje. Ya man yujibu. àbá aláwùsá. Ya man yujibu. gbogbo àwa tá a wà ní orí ìjókòó ìyàtọ̀ sáà bàbá dìde dúró mo ṣe dúró ìdílé dúró báyìí. Ya man yujibu. Ya man yujibu. dìde dúró sórí ẹsẹ̀ rẹ̀ má fi nǹkan ṣe ra rẹ̀. Ya man yujibu. máa wí báwọn máa pe yámọ̀ yujibu gbogbo ẹni tó ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run kóun náà máa pe yámọ̀ yujibu yẹn kí n bá. Ya man yujibu. má wí nǹkan kan mẹ́rin tí mo ní kó máa wí òun ni kó máa wí. Ya man yujibu. má gbẹ̀rù dákẹ́ máa sọ bẹ́ẹ̀. Ya man yujibu. ẹ jẹ́ àwí kí àwọn èèyàn máa gbọ́ pàǹpẹ́ Ọlọ́run bá Ya man yujibu. ọmọ rẹ tí o gbọ́ràn yẹn fi sínú àníyàn ní ìsìn. Ya man yujibu. ẹni tí ń bẹ lọ́wọ́ ọmọ tó mọ̀ yẹn àbí òun náà wà níbi ìbàyìí fi àyè yìí sọ bọ́lọ̀ ń pé tó bá dọdún tó ń bọ̀ kó gbọ́ ọmọ wá bí ìbàyìí. Ya man yujibu. ilé tó kọ́ pati tápà rẹ̀ ò ká àti yanjú rẹ̀ sọ bọ́lọ̀ ń pé kọ́lọ̀ ń bẹ yanjú ẹ̀. Ya man yujibu. ààrẹ ẹ̀fẹ̀ ní kú fọlá dìde tó ń ba ẹja yẹn sọ bọ́lọ̀ ń pé kó mú kónú ayé tèmi nísìn. Ya man yujibu. àlàáfíà tó nara tán téèyàn tún ní padà sàárẹ̀ lẹ́yìn ẹ̀ sọ bọ́lọ̀ ń pé mú kónú àlámọ̀rí ayé mi. Ya man yujibu. ẹ wí kó lọ òkè dáadáa. Ya man yujibu. bó ti dúró yẹn pé aláwọ̀ nígbà mọ́kànlá kó tẹ̀lé ra wọn. Allah wá tẹ́wọ̀ rẹ méjèèjì síwájú Ọlọ́run báyìí. Ya man yujibu du'ai inda masalati. o tó dákẹ́ kuma dání. wa ani alayhi wa an akhtatu mutamadi thumma salatu alal mukhtar min mudarin ma nahatil wariku fihi usni madalla abadi. wàá sọ wípé Olúwa ìyanu torí gbogbo ohun tí mo fi ká máa pe nǹkan kó má mọ̀ pé yẹn náà ni àdánwò àfìlàkàyè kó máa fi gbọ́ báyìí kó farabalẹ̀ wàláhì tàláhì ò ní jí lọ́gànjọ́ òru
kò yan náfìlà tán kò wá tẹ́wọ́ kò wí wákàtí ń wí kọ́lọ́ ma ṣe afa yìí mọ̀ mí dáadáa ṣé o sọ ayé di ni mọ̀ mí dáadáa ayé ń fẹ́ o mọ̀ mí dáadáa ọmọ ó ti débẹ̀ ọmọ táyé ń fẹ́ tẹ́wọ́ rẹ báyẹn náà tẹ́wọ́ rẹ kọ́kọ́ ṣe amina sí nfa bàmí ọlọ́run wúyẹn ṣe pé amina. amina ya Allah. àti ìpọ̀tò wákàtí ọdún yìí olúwa ìyanu wíbẹ̀. olúwa ìyanu. ẹjọ́ orí ni tí mo fẹ́ wúyẹn wí dáadáa ẹ má ti fi fóònù bá sọ̀rọ̀. Africa com. Sauti mi máa ń tó ń lo wọ́n máa ń dùn ní wọ́n dùn ní wọ́n dẹ̀ dùn àwa la ń dùn nǹkan. Ar-rijal wan-nisa wọ́n dùn wọ́n ni. ìwọ ló mọ̀ sọ wípé olúwa ìyanu. olúwa ìyanu. ẹ̀yin obìnrin mo mọ̀ pé ní bùkátà tó pọ̀ kọ́ni tó ń ṣiṣẹ́ ìyanu. ọba tó ń ṣiṣẹ́ ìyanu. nítorí ìyanu. nítorí ìyanu. lásìkò ìyanu. lásìkò ìyanu. ó ti kì ó wá fẹ́ sọ ní tó fẹ́ ìlú ó wà wípé tìmí lẹ́yìn máa padà olúwa ìyanu. olúwa tìmí lẹ́yìn máa padà olúwa ìyanu. olúwa ìyanu. wí ti yẹ pé olúwa ìyanu. ìlú yẹn ń pọ̀ jù díẹ̀díẹ̀. tẹ́wọ́n sọ̀rọ̀ kò ṣíjú sókè. tó ń ṣiṣẹ́ ìyanu. àti tó ń ṣiṣẹ́ ìyanu. nítorí ìyanu. nítorí ìyanu. lásìkò ìyanu. lásìkò ìyanu. tìmí lẹ́yìn máa padà olúwa ìyanu. tìmí lẹ́yìn máa padà olúwa ìyanu. ìkẹta tí mo fẹ́ wí nìyí. ìkẹta tí mo fẹ́ wí rè. gbàgbé ẹ̀ pé wàá sọ fọlọ́n tó ń fẹ́ bó ti dúró ìtọ́lọ́wọ̀n nígbà. tọ́lọ́wọ̀n ní gbẹ́lẹ́ yìí. wọ́n lè wo àwọn sọ́mọ̀ ó ti yí padà. àwọn tí wọ́n ní wá ti padà débi báyìí. níta bàbá àgbà wáyé wá ṣe rere. bàbá wáyé wá ṣe fúnra ẹ ti sọ̀kalẹ̀. wòlíì ńlá. ẹni tó ni wọ́n ti débi báyìí. ẹni ọlọ́run. ṣé Ibrahima pàápàá ti débi báyìí. ẹ̀ á sọ lórí gbogbo ayé. olúwa ìyanu. olúwa ìyanu. tó ń ṣiṣẹ́ ìyanu. tó ń ṣiṣẹ́ ìyanu. nítorí ìyanu. nítorí ìyanu. lásìkò ìyanu. ìyanu. tìmí lẹ́yìn máa padà olúwa ìyanu. tìmí lẹ́yìn máa padà olúwa ìyanu. sórí bó ṣe dúró yẹn aláwùsá. bó ti dúró yìí náà. máa jóbọ̀ níwájú mi báyìí. máa jóbọ̀ níwájú àwọn fún wa. fi owó àdúrà rẹ sí mi lọ́wọ́ báyìí. bó bá ti tó lẹ́mìí rẹ̀ fowó àdúrà rẹ tẹ̀wọ́ fún ọ lọ́wọ́. ìyanu. olúwa sílẹ̀ kó padà. ó ń ṣiṣẹ́ ìyanu. ó ń ṣiṣẹ́ ìyanu. àní nítorí ìyanu. nítorí ìyanu. lásìkò ìyanu. lásìkò ìyanu. àtìmílẹ́yìn máa padà olúwa ìyanu. àtìmílẹ́yìn máa padà olúwa ìyanu. ó yá pé olúwa ìyanu. olúwa ìyanu.